Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù, gba ọpẹ́ wa, a ó máa yìn ọ́, dárí àṣìṣe wa jì wá, ká bá àánú rẹ pàdé. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Sọ ọ̀rọ̀ rẹ jáde kó ní ìtumọ̀. Jésù Olúwa wa, àmín. Ohun tí a máa sọ̀rọ̀ lé lórí lónìí, òun ni aláìgbọràn tàbí ṣíṣe àìgbọràn. Aláìgbọràn. Ohun tí a dẹ̀ pè ní àìgbọràn ni wípé ká kì ènìyàn nílọ̀ tàbí ká bá ọmọ wí kó jẹ́ pé ohun tí a bá ọmọ wí ló tún sì gbára lé láti tún máa ṣe. Wọ́n pè ní àìgbọràn. Irú ẹni bẹ́ẹ̀ yẹn wọ́n á pè ní aláìgbọràn. Nínú ìwé Kólósè orí 3 máa kà láti ẹsẹ̀ 5 sísàlẹ̀ díẹ̀. Kólósè orí 3, Colossians chapter 3 verse 5 down. Àkọlé kan ní ibẹ̀ yẹn pé ó sọ fún wa pé ká pa iṣẹ́ ti ara run. Pípa iṣẹ́ ti ara run. Ṣùgbọ́n àìgbọràn tàbí aláìgbọràn gangan ni máa pe àkọlé. Nítorí náà ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ ní ayé run. Ẹ̀yà ara tí ń bẹ nínú ayé. Ẹ̀yà ara wo ló wà nínú ayé? Ẹnu wà nínú ayé o. Ẹsẹ̀ wà nínú ayé. Ọwọ́ wà nínú ayé. Ojú wà nínú ayé. Oríṣiríṣi ẹ̀yà ara òun ló ń bẹ nínú ayé. Bíbélì dẹ̀ sọ wípé ká máa pa wọ́n run. Ìyẹn ni pé ká máa kó wọn ní ìjánu. Ó ní bí ojú rẹ ọ̀tún bá fẹ́ mú ọ kọsẹ̀ tó fẹ́ gbé ọ ṣubú, ní kó yọ kúrò. Bíbélì jẹ́ kó yé wa wípé ó sàn láti fọ́ lójú méjèèjì ju àti ya ojú méjèèjì báyìí kéèyàn máa lọ sí inú iná. Ẹ̀yà ara ìdí píparun nìyẹn o. Nítorí náà ó ní nínú ẹ̀yà ara máa gbọ́, ó ní àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojú kòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Ṣé mọ̀ kí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àgbèrè? Ṣé mọ̀ pé àgbèrè ó tún pé oríṣiríṣi o. Ọ̀tọ̀ ní àgbèrè ti ara, ọ̀tọ̀ ní àgbèrè sí obìnrin, ọ̀tọ̀ ní àgbèrè sí ọkùnrin, ọ̀tọ̀ ní àgbèrè ti ẹ̀mí, ọ̀tọ̀ ní àgbèrè ìjọ kéèyàn máa ya ojúlé káàkiri. Àgbèrè lòun náà. Bí a bá wá wo ẹsẹ̀ 6 rẹ̀, ó ní nítorí nǹkan wọ̀nyí ni ìbínú Ọlọ́run ṣe ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn. Ọmọ aláìgbọ́ràn. Ìbínú Olúwa ń bọ̀ wá sórí ọmọ aláìgbọ́ràn. Ẹni tí kò bá gbọ́ràn, ìbínú Olúwa ó wà lórí rẹ̀ o. Nítorí náà ká máa béèrè fún àánú lọ́dọ̀ Ọlọ́run. Nítorí èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú nǹkan wọ̀nyí. Kí ni nǹkan wọ̀nyí? Ni pé nígbà tí ẹ ti wà nínú ayé kó tó di pé ẹ kúrò nínú ayé. Bí a bá wo ẹsẹ̀ ìkeje nínú èyí ni ẹ̀yin pẹ̀lú ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú nǹkan wọ̀nyí. Ẹsẹ̀ 8 ní ṣùgbọ́n nísinsìnyí ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀. Ẹ gbọ́ o, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀: ìbínú, ìrunú, àrankàn, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò lẹ́nu yín. Ṣé mọ̀ pé ẹnikẹ́ni tó bá ti jẹ́ aládùúrà tàbí tó ń gbàdúrà, ẹnu tí ó fi ń gbàdúrà yẹn ò gbọ́dọ̀ fi sọ̀rọ̀ òdì. Torí tó bá ṣe ti wí yẹn náà ló máa jẹ́. Torí náà sí ọ̀rọ̀ yìí má ya aláìgbọ́ràn. Gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Dúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. Máa ṣe ìfẹ́ Ọlọ́run kí o sì máa rìn nínú rẹ̀. Ẹsẹ̀ 9 ó ní ẹ má ṣe purọ́ fún ẹnìkejì yín. Ẹ̀yin sá ti rí i pé ẹ ti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀ pẹ̀lú ìṣe rẹ̀. Ẹsẹ̀ 10 yẹn ni ẹ sì gbé ọkùnrin titun wọ̀. Ta ni ọkùnrin titun? Ògbólógbòó ọkùnrin ni èṣù. Ọkùnrin titun ni Jésù. Ẹ gbé ọkùnrin titun nì wọ̀, èyí tí a sọ di titun sí ìmọ̀ gẹ́gẹ́ bí àwòrán
ẹni tí ó dáa. Yìí ni Ọlọ́run. Ẹ gbé ọkùnrin titun wọ̀, ẹ wà nínú Jésù, ẹ di titun nínú rẹ̀, ìyanu yóò sì ṣẹlẹ̀ nínú ayé rẹ̀. Tó bá sì lè fetí sí àwọn ọ̀rọ̀ wọ̀nyí o, tí o sì ń ṣe wọ́n, tí o sì gbọ́ ní tòótọ́, yóò dára fún ọ, ìlérí Olúwa yóò sì máa ṣẹ nìṣó. Jẹ́ ká gbàdúrà. Ògo ni forúkọ rẹ̀. Ọlọ́run gba ọpẹ́, gbọ́ ìgbé àti ẹ̀bẹ̀ wa, a ó máa yìn ọ́ títí. Ọ̀rọ̀ tí ń jáde yìí, Olúwa, ṣe ní ọ̀rọ̀ ìdùnnú, ọ̀rọ̀ ayọ̀ nínú ọkàn wa. A ó máa yìn ọ́ títí. Láti iléeṣẹ́ ìránṣẹ́ Divine Church Ministries ní ọ̀rọ̀ Ọlọ́run tí ń jáde. Ẹ lè pè wá sí orí aago 080-338-34311. Yóò dára fún ọ bí o ti gbọ́rọ̀ yìí. Àlàáfíà Ọlọ́run yóò tún máa bá ọ gbé. Jésù Olúwa wa. Àmín.